إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم أتما تسوج لي دلك وعلتنا القرآن الكريم لتن سورة الأنبياء verse 80 أعوذ بالله من الشيطان الرجيم وعلمناه صنعة لبوس لكم لتحصنكم من بأسكم فهل أنتم شاكرون ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين. الله سبحانه وتعالى تسواجني إتا نبي داود عليه الصلاة والسلام أتي أمر سليمان ní àyà tí ó ṣíwájú ọlọ́wọ́n bá jẹ́ kí ó yíwa ìpìlára àwọn nǹkan tí ó ń ṣe fún ànábì Dáúdà alayhi salatu wassalam àwọn náà ni pé wa sakharna ma'a Dáúdà al-jibal àwọn ọlọ́wọ́n bá àtẹ àwọn òkè lórí bá ma'a Dáúd pẹ̀lú ànábì Dáúdà alayhi salatu wassalam yusabbihna àwọn òkè náà ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba wat-tayra bákaná àwọn ẹyẹ wa kunna fa'ilin àwọn ọlọ́wọ́n ọba aláṣílẹ̀ ibẹ̀ àwọn òkè wọ́n ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni àwọn ẹyẹ náà ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní wa in min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahum gbogbo tó ń bẹ lórí ilẹ̀ lórí ṣe àfọ̀mọ́ fún ọlọ́wọ́n ọba ṣùgbọ́n yìí ní ẹgbọ́ àfọ̀mọ́ wáyé anábì Dáúdà alayhi salatu wassalam a máa ṣe àfọ̀mọ́ ọlọ́wọ́n ọba eléyìí ló fà tó fi jẹ́ wípé anábì wa Muhammad sallallahu alayhi wasallam orí Abu Musa al-Ash'ari ìkàlára wọn sahaba rẹ̀ tí ó ń ka Qur'an jọ́kan ó wá ní Abu Musa إلى أبو موسى إنك قد أوتيت مزمارا من مزامير آل داود ọlọ́run ọba ó fún ẹ ní ohun téèyàn fi ṣe ìrántí ọlọ́run ọba bí irú yìí tó fún anábì Dáúdà alayhi salatu wassalam anábì Dáúdà alayhi salatu wassalam tó bá ń ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba tó ń katírọ̀ ọlọ́run ọba yóò máa wo àwọn èèyàn gbọ́ débi pé àwọn òkè náà máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú rẹ̀ wọn a máa rántí ọlọ́wọ́n ọba pẹ̀lú ẹ̀ àti àwọn ẹyẹ ọlọ́wọ́n ọba ní àtẹ̀wọ́n lórí bá pẹ̀lú anábì Dáúdà alayhi salatu wassalam that is àfọ̀mọ́ ọlọ́wọ́n ọba ìrántí ọlọ́wọ́n ọba tó ń ṣe àwọn òkè náà máa ṣe ìrántí ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni àwọn ẹyẹ máa ṣe ìrántí ọlọ́wọ́n ọba ní ipasẹ̀ pé anábì Dáúdà alayhi salatu wassalam ó ń ṣe ìrántí ọlọ́wọ́n ọba eléyìí ló fà tó jẹ́ wípé Al-Qur'anul Karim tírà tá gbọ́dọ̀ máa kà pẹ̀lú ohun tó dùn ní
ilé ìlú mú anábíwá muhammad sallallahu alaihi wasallam tó fi sọ pé zayyinul qur'ana bi aswatikum fa inna sawta alhassan yazidul qur'ana husna òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tẹ́ bá ń ka qur'an dẹkọrẹ́tì rẹ̀ pẹ̀lú ohun yìí torí bí ohun tó bá dá a máa lékún dídá qur'an tí a bá ń ka qur'an karim pẹ̀lú ohun tó dá yóò máa wo àwọn èèyàn gbọ́ eléyìí dẹ́ ni yóò máa lékún ìpáyà ọlọ́mọba fún àwọn tí ó bá ń gbọ́ ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ló fi ní laysa minna ma lam yataghanna bil qur'an gbogbo ẹni tí yóò bá dùn sí al-qur'an nígbà tó bá ń ka òun ṣarawa eléyìí ló fà tó fi jẹ́ pé àwọn sahaba radwanullahi alaihim wọn a máa dùn sí al-qur'an ṣùgbọ́n ìdùn sí al-qur'an ó yàtọ̀ sí ìmájó àti ìmálùlù sí ní tí àwọn ẹlòmí a máa ń ṣe wọn láwọn ń ṣe ìrántí ọlọ́wọ́ bá wọ́n dẹ̀ máa jó pẹ̀lú rẹ̀ wọ́n tún máa lùlù sí eléyìí ò kí ń ṣe ìrántí ọlọ́wọ́ bá eléyìí nǹkan kí nǹkan ni anabi Sulaiman anabi Dawud alayhisalatu wasalam kò ń ṣe ní tí máa jó pẹ̀lú ìrántí ọlọ́wọ́ bá tí í ṣe kò ń ṣe ní tí jó pẹ̀lú ìkàtírọ̀ ọlọ́wọ́ bá tí ń ká ṣùgbọ́n yóò máa dùn sí ní ìdùn tó ṣe pé yóò máa wùyàn gbọ́ tí ó dẹ̀ máa léyàn kún ní ìpáyọ̀ ọlọ́wọ́ ọba eléyìí ni nǹkan tí ẹ̀sìn tó gbà wá yànjú láti ṣe tá a bá ń ka al-Qur'anul Karim ká dùn sí torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó encourage wa lórí eléyìí débi wípé ó sọ fún Abu Musa al-Ash'ari innaka utita mizmaran min mazamiri ali Dawud ọlọ́run ọba fún ẹ ní ohun tó dàbí ohun Ànábì Dawud alayhi salatu wassalam so èyí yàtọ̀ sí èyí tí àwọn kan máa ṣe tán àwọn ṣe ìjọsìn ni èyí tí àwọn kèfèrí a máa ṣe nígbàtí Káàbà ṣe ń bẹ ní kọ̀ntró wọn tó ṣe pé wọ́n máa jó tí wọ́n máa pàtẹ́wọ́ ọlọ́run bá ní wọn máa kana salatuhum inda al-bayti illa muka'an wa tasdiya ọlọ́run ní àwọn kèfèrí wọn yìí ìrun táláwọn kí fọ́lọ́run ìrun pàtẹ́wọ́ àti ìmá súfì òun ni ìrun táwọn láwọn kí fọ́lọ́run torí páwọn náà gbà páwọn sin lọ́wọ́ ọba ṣíwájú kánẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò tó di wọ́n gbà páwọn sin lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ wípé ọ̀nà àgbà sin lọ́wọ́ tán sin lọ́wọ́ kò ń ṣe ọ̀nà tí ọlọ́wọ́ bá approve torí pé mọ̀káwò wọ̀ tẹ́sídìyà ìmá pàtẹ́wọ́ ìmá súfì eléyìí ní nǹkan tí wọ́n fi ń sin lọ́wọ́ ọba ṣùgbọ́n ọlọ́wọ́ bó ní gbà lọ́wọ́ wọn torí pé kò ṣe nǹkan tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tí ó approve so ló jẹ́ pé kálá lúlù à ń jó àfi ń ṣe àdíkiri ni eléyìí kò ṣe nǹkan tó nípìlẹ̀ nínú Islam àbí káti ẹ̀ ní à ń kọ orin yàtọ̀ sí pé à ń ṣe ìrántí ọlọ́wọ́ ọba bí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bí ó ṣe gbé kalẹ̀ fún wa kálá ń kọrin ipé àfi ń ṣe àdíkiri ni eléyìí kò ń ṣe nǹkan tí ó nípìlẹ̀ alimamu Shafi'i rahimahullahu ta'ala lára àwọn afẹ́sìn tó jẹ́ afẹ́sìn àgbàní tó ṣe pọ́n ti jáde láyésìn ní nǹkan tí ó di ní 1200 years sẹ́yìn alimamu Shafi'i ìgbà tí wọ́n kúrò ní ìlú Iraq tí wọ́n lọ sí ìlú Egypt àwọn sọ fún àwọn èèyàn wọ́n ní khallaftu bil Iraqi shay'an yuqalu lahu at-taghbir ó ní ìgbà tí máa kúrò nílùú Iraki mo ráwọn èèyàn kan tí wọ́n ń ṣe nǹkan kan tó ṣe wípé wọ́n ń pè ní at-takbir òun náà ní ká máa kọrin kálàfin sílọ́wọ́ bá ní al-imamu Shafi'i rahimahullahu ta'ala ó ní kí ní ahdathahu zanadiqa àwọn èèyàn tó ti kúrò nú ẹ̀sìn àwọn ni wọ́n gbélẹ̀ yasudduna bihi an-nasa 'anil Qur'an tó ṣe pé wọ́n fi ń gúnrí àwọn èèyàn kúrò bí al-Qur'an ó fẹ́ dùn ká al-Qur'anul Karim mo fẹ́ ṣe kìíní ìrántí kan ṣe pẹ̀lú al-Qur'anul Karim ṣùgbọ́n ká gbá al-Qur'anul Karim ká gbé kalẹ̀ èyí tó Ànábì sallallahu alaihi wasallam tó pa á láṣẹ pé zayyinul Qur'ana bi aswatikum embellish Qur'an pẹ̀lú ohun yìí decorate ẹ pẹ̀lú ohun yìí fa inna sawtal hasan yazidul Qur'ana husna ohun tó dùn wà máa lé Kùránì kò ní dáadáa létí ẹni tó ń gbọ́ wọ́n wá gbé yúnjì sílẹ̀ kò ní ká Kùránì pẹ̀lú ohun tó dùn ṣùgbọ́n yóò gbé àwọn oríṣiríṣi àwọn orin kórin bí i tó fi yin ṣéwù
èyí tó ṣe pé ó fi ń sọ̀sọ̀kúsọ èyí tó ṣe pé tẹ́ ẹ bá gbọ́ ìtumọ̀ orin tó ń kọ náà àwọn nǹkan bí ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba òun ló kún rẹ̀ eléyìí ni ó máa dùn sí yóò máa fò sókè yóò máa jó yóò lòun rántí ọlọ́run ọba ni alimamu Shafi'i rahimahullahu ta'ala ó ní khallaftu bil iraqi shay'an yuqalu lahu at-takbir ahdathahu az-zanadiqa yasudduna bihi an-nasa 'an al-Qur'an ó fi sílùú iraqi kíní kan tí àwọn èèyàn ń pè ní takbir àwọn èèyàn tí wọ́n ti kúrò ní islam náà gbé kalẹ̀ tó ṣe wọ́n fi ń gúnrí àwọn èèyàn kúrò ní ojú ọ̀nà islam kí la fẹ́ ló ń belé òun ni pé ìyàtọ̀ ń bẹ láàrin ká dùn sí tírà ọlọ́run ọba àti ká gbé àwọn nǹkan míì kalẹ̀ ká ní nǹkan yìí la fẹ́ máa fi súnmọ́ ọlọ́run ọba tí a wà là ń dùn sí àtúnjó pẹ̀lú ẹ̀ látòrí pé kí ni a fẹ́ súnmọ́ ọlọ́run ọba eléyìí kò ń ṣe nǹkan tí ó bá wọn ṣùgbọ́n a lè dùn sí al-Qur'an al-Karim kádẹ́ka ní kíkà tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ka fún àwọn sahaba radwanullahi alayhim ọlọ́wọ́ bá ń tẹ̀síwájú ọlọ́wọ́ bá ní wa 'allamnahu san'ata labusin lakum ọlọ́wọ́ ní lára ìkẹta tó ṣe fún anábì Dawud ní orí òní wípé akọ bí wọ́n ṣe ń ṣe ẹ̀wùrin tí wọ́n máa ń lò lójú ogun láyéjọ́ tí wọ́n wọ̀ tó ṣe pé tí wọ́n bá ta ọkọ̀ àbí wọ́n ta ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá bá ẹ̀wùrin yẹn kò ní lè wọ ara ẹni tó wọ̀ eléyìí bí àwọn nǹkan tí a lè pè ní armor tanks nísìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe kí wọ́n develop ẹ̀ eléyìí fún àwọn tí wọ́n jẹ́ jagunjagun láti lè fi protect ara wọn anabi Dawud alayhi salatu wassalam tó ń jẹ́ kó jẹ́ anabi ọlọ́run ọba lára nǹkan tí máa ṣe níṣẹ́ òun náà ni máa ṣe ẹ̀wùrin ló fi jẹ́ pé anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ma akala ahadun ta'aman qattun khayran min an ya'kula min amali yadi èèyàn kan ò lè jẹ oúnjẹ kan tó lórí ju kókó máa jẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ fa inna nabiyallahi Dawud alayhi salam kana ya'kulu min amali yadi anabi ọlọ́wọ́ bá Dawud a máa jẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ anabi ọlọ́wọ́ bá ní ó dẹ̀ tún níṣẹ́ òun náà ni ẹni tí máa rọ irin oúnjẹ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ tí wọ́n ló jẹ́ pé èèyàn jẹ́ àfa ó jẹ́ ni tí ń sọ̀rọ̀ lọ́wọ́ bá fún yàn kò túmọ̀ sí pé kó mọ́ níṣẹ́ lára àwọn ẹni ìṣíwájú ẹlòmíì mú oróyìn rẹ̀ iṣẹ́ báyìí níṣẹ́ rẹ̀ yóò múnú àsìkò tó bá ní fìdíṣẹ́ ọlọ́run wa yóò fi àsìkò yókù yóò fi ṣiṣẹ́ náà ṣùgbọ́n kéèyàn wò wípé ẹni tó ń fẹ́ ṣe iṣẹ́ tó ní pé kó ń jókòó sílé káwọn èèyàn máa kọ́nsọ́ọ̀tì òun fún ájò eléyìí ó kì í ṣiṣẹ́ àfa kò ń ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba á lè rí níbi kankan anabi Muhammad sallallahu alaihi wasallam ó dára jẹ fún àwọn ará Makka tó ṣe kó wọ́n sanwó fún bẹ́ẹ̀ ni anabi Dawud alayhi salatu wasalam alágbẹ̀dẹ ni gẹ́gẹ́ bí ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe jẹ́ káàmù ní al-Qur'an àti bí anabi wa Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe sọ so kéèyàn sọ wípé òun jókòó sílé òun ṣáájú fún àwọn èèyàn òun ṣe jálàbí eléyìí ó kì í ṣàrẹ ẹ̀sìn Islam bó tilẹ̀ òkú mọ́ èyí tó jẹ́ Islam òun náà ni wípé kálukú wa agbọ́dọ̀ wá jíjẹ múmu lára àsìkò wa àámú bẹ́ẹ̀ àáfi jíṣẹ́ ọlọ́mọba ní déédé èyí tí a ìbá gbà wá náà tí a bá ní òun fẹ́ devote time fún ìjíṣẹ́ ọlọ́mọba láì ṣe pé rẹ́ni tó ń support yẹ fún ipò ń devote time fún ṣùgbọ́n torí wípò ń devote time fún ìjíṣẹ́ ọlọ́mọba ni ó fi máa parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn Islam lòdì sí eléyìí olóòjẹ́ pé ká sọ iṣẹ́ pé à ń ṣe wáàsí fún àwọn èèyàn ká sọ ọ́ di ibi tá a ti sọ pé a máa mẹ́kì owó eléyìí nǹkan tó ṣe pé ó lè distọ́ọ̀tì ìntẹ̀yàn dólé lórí ni kódà ó lè ba ìmánìyàn jẹ́ torí pé ẹ̀mí ò fẹ́ mọ súnmọ́ pé lágbájá tí ò bá tí ì fún mi àmì ìlérí kankan ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó devote time ẹ̀ ìpè tó ń bá rí òun manage ẹ̀ bẹ́ẹ̀ kéèsì ọ̀tọ̀ lélẹ́yìí ṣùgbọ́n ká láti vóòtì táìmù wa ṣùgbọ́n nǹkan tí a ń ṣe nípa agbẹ́mi léèyàn kan ipò òun ni ó máa ṣe fún wa so tí ò bá ti ṣe ọkàn owó bàjẹ́ eléyìí náà nǹkan tí kò dáa fún gbogbo ẹni tó bá lóun pépè sí ojú ọ̀nà ọlọ́wọ́ bá ní torí pé kò sí nǹkan kan tó sọ wípé torí pé à ń jíṣẹ́ ọlọ́wọ́ bá àgbọ̀rọ̀ ṣiṣẹ́ àwọn anábì ọlọ́wọ́ bá wọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sì wọn ṣiṣẹ́ àwọn tó dẹ̀ devote time ara wọn ipe àwọn ó jíṣẹ́ ọlọ́wọ́ bá wọn ṣe ni tó ṣe kó depend láwọn èèyàn lórí pé tí wọn bá ti fún àwọn
ó túmọ̀ sí wípé kí ni nǹkan bàjẹ́ fún àwọn rárá. So anabi Dawud alayhi salatu salam ọlọ́wọ́ bá ní wa 'allamnahu san'ata labusin lakum, ọlọ́wọ́ ní akọ ọmọ ṣe ń ṣe ẹ̀wù orin lakum eléyìí kó máa bẹ fún yín, that is ó ń ṣe ẹ̀wù orin tí àwọn èèyàn ń lò lituhsinakum min ba'sikum, láti lè máa dáàbò bò yín níbi ìnira, níbi ogun, níbi ilé kókó ogun. Fal antum shakirun, ọlọ́wọ́ bá ní ẹ̀wà ní dúpẹ́ fún ọlọ́wọ́ bá tó kọ ibẹ̀ ṣe ń ṣe lé. A ní àwọn èèyàn ti develop lórí ọ̀rọ̀ àwọn nǹkan tá a fi ń protect ara wa lójú ogun, ṣùgbọ́n ẹni tí ó kọ́kọ́ ṣe ẹ̀wù rí tí wọ́n fi ń jagun anabi Dawud alayhi salatu wasalam, the first person tí ó kọ́kọ́ ṣe ń tán pè ní coat of mail àbí armor, anabi Dawud alayhi salatu wasalam ó ní ẹni àkọ́kọ́ tí ó kọ́ ṣe. So tó máa sọ pé àwọn èèyàn kan ní scientist àbáwọn kan ní engineers, àti dáadáa náà ní science ti ń bẹ, àtìgbà tí ọmọ ènìyàn ti ń bẹ lórí ilẹ̀ òun ní science ti ń bẹ, òun ní engineering ti ń bẹ. Ó kàn jẹ́ pé kí ni ìdàgbàsókè ń bá ní àwọn nǹkan tá a ń rò lónìí táwa ṣe tó ń jọ wá lójú. Àwọn èèyàn tó ń bọ̀ wá 50 years lónìí wọ́n wò pé kí làwọn eléyìí ṣe, wọ́n á wò pé àwọn eléyìí ò get àwọn nǹkan wọ̀nyí right. So kò sí nǹkan tuntun, sáyẹ́nsì kan ò tuntun ju pé kí ni à ń dìvẹ́lọ́pù àwọn nǹkan táwọn èèyàn kọ́kọ́ ṣe. Ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe tá ń pè ní orin òun náà ni anabi Dawud alayhi salatu wasalam. Ọlọ́ni akọ bá ṣe ń ṣe orin lakum tẹ́ẹ̀mà lò ní ojú ogun lituhsinakum min ba'sikum, láti lè dáàbò bò yí níbi ìyà. Fal antum shakirun, ṣe dúpẹ́ fún ọlọ́mọba bẹ́ẹ̀ ni dúpẹ́ fún ọlọ́mọba. Ọlọ́mọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú oníwàlí Sulaymana riha, bákan náà lárúurí tí a ṣe fún àwọn ẹbí anabi Dawud alayhi salatu wasalam òun náà ni pé wàlí Sulaymana riha, àwọn ọlọ́mọba àtẹ̀lóríba fún anabi Sulayman atẹ́gùn asifatan, atẹ́gùn tó ń fẹ́ ní líle líle tajri bi amrihi ila al-ardi allati barakna fiha, tó ṣe wípé ó ń gbé ọ̀rọ̀ anabi Sulayman lọ síbi ilẹ̀ tí àwọn ọlọ́run ọba tó ṣe gbà fún àlùbáríkà sí, ilẹ̀ tí àwọn ọlọ́run ọba fi àlùbáríkà sí. Àwọn afẹ́ẹ̀sì wọ́n ní anabi Sulayman alayhi salatu wassalam ọlọ́run ọba tẹ̀ lórí bá fún atẹ́gùn débi wípé ohun atẹ́gùn gbé káàkiri. Àwọn nǹkan tó ṣe wípé wọ́n lò wọ́n gbé sórí atẹ́gùn, òun ló fà tó fi jẹ́ pé ìtàn the flying carpet tí àwọn èèyàn máa sọ fún wa ipe carpet ń fò. Àwọn afẹ́ẹ̀sì wọ́n ní anabi Sulaiman alayhi salatu wassalam ọlọ́run bá kọ́kọ́ ṣe eléyìí fún kí àwọn èèyàn tó dábàá wípé àwọn ti ẹ̀ ṣe tán pè ní aeroplane, ká tó dábàá pé àwọn ó ṣe jẹ́ẹ̀tì, òun ni anabi Sulaiman alayhi salatu wassalam ló ti lu eléyìí, lọ́lọ́run bá ti tẹ̀ ẹ́ lórí bá fún débi wípé ọlọ́run bá ń sọ nínú àyà mi, ó ní ìrìn tí èyàn ó rìn ní oṣù kan anabi Sulaiman yóò rìn láàrin ọwọ́ àárọ̀ nìkan, ẹ̀rẹ̀ tẹ́yìn ó rìn ní oṣù kan yóò rìn ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ nìkan. Ó túmọ̀ sí wípé èyí tí a sọ pé èyàn travel oṣù kan pẹ̀lú ẹṣin àbí pẹ̀lú rànkúmí tí ó lo oṣù kan débẹ̀ tó wá tún padà bọ̀ wá yóò tún lo oṣù kan padà. anabi Sulaiman alayhi salatu wassalam láàrin ọ̀sán sí ìrọ̀lẹ́ yóò lọ yóò dẹ̀ padà, látara pé ọlọ́run ọba tẹ̀ lórí bá fún atẹ́gùn tó ṣe pé atẹ́gùn yìí afẹ́ líle ńgbà míì yóò fẹ́ díẹ̀díẹ̀, ó di pẹ́ẹ́n lórí bí anabi Sulaiman alayhi salatu wassalam bó bá ṣe fẹ́ kó fẹ́ sí, bó ṣe fẹ́ kí nǹkan tó ń gbé fò kí nǹkan ẹ̀ yára sí. sọ ló jẹ́ pé eléyìí lára aṣẹ́ ìyanu ni, síwájú kí àwọn tí wọ́n ń pera wọn scientist lónìí ká tó lè sọ pé àwọn ò ṣe jẹ́ẹ̀tì, eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ti fi pán anabi Sulaiman alayhi salatu wassalam ó ti fi pán ilé. ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa kunna bi kulli shay'in alimin, àwọn ọlọ́mọba anímọ̀ nípa gbogbo nǹkan bó ṣe lọ. wa mina shayatini man yaghusuna lahu, ọlọ́ni lára nǹkan ta tó fi pán anabi Sulaiman ta fi pán ilé oní pé ó ń bẹnu àwọn àlùjẹ̀nú man yaghusuna lahu, àwọn tẹ́ ń ṣiṣẹ́ fún anabi Sulaiman alayhi salatu wassalam tí wọ́n wọnú búdò lọ tí wọ́n lọ kó àwọn àlúùlú bẹ̀ tí wọ́n kó jáde.
wọn ó kó jáde fún anabi Sulaiman alayhi salatu wassalam torí pé ọlọ́wọ́ bá tẹ̀ wọ́n lórí bá fún wa ya'maluna man yaghusuna lahu wa ya'maluna amalan duna dhalik bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí fún anabi Sulaiman alayhi salatu wassalam wa kunna lahu hafidhin ọlọ́wọ́ bá ní àwọ̀ ọlọ́wọ́ bá àdẹ̀dáàbò wọn lára àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe fún anabi Sulaiman alayhi salatu wassalam bó ṣe lè rẹ̀ nínú sura míì ó náà ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa asadna lahu 'ayna al-qitr ọlọ́run ní ẹ̀wùn rí tó ṣe gbá ní kí anabi Sulaiman anabi Dawud alayhi salatu wassalam kí ó máa ń ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe ń rọrùn fún kí àwọn nǹkan wọ̀nyí kó níbi tá a lè pè ní stream tó ṣe pé alqitr àwọn dòjé tí òjé tí wọ́n ti yọ òun ló bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe ẹ̀wòrí ọlọ́wọ́n bá ṣe léyìn ní rọrùn fún anabi Dawud alayhi salatu wassalam bákan náà anabi Sulaiman alayhi salatu wassalam ọlọ́wọ́n bá ṣe fún náà ní rọrùn kó máa control àwọn àlùjànnú yàtọ̀ sí control àwọn àlùjànnú tí àwọn àfáà mi ń ṣe lónìí àwọn àlùfáà tí wọ́n pẹ̀rọ wọn ní àfáà yàtọ̀ sí control àlùjànnú táwọn ń ṣe àwọn eléyìí wọn control àlùjànnú ló ń control àwọn torí pé wọn ò ní àwọn fẹ́ bẹ àlùjànnú níṣẹ́ kan àlùjànnú ó padà bẹ àwọn náà níṣẹ́ kí níṣẹ́ tálùjànnú ó bẹ̀ wọ́n òun ni pé kí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba òun lẹ́ fi rí àfa tí ó ní iṣẹ́ kan tá a sá fún yín sí dúró lórí alukur'ani ni orí alukur'ani lẹ́ ti sàṣẹ náà àlùjànnú ti ń lò iṣẹ́ tálùjànnú bẹ́ẹ̀ mu òun ni pé tírọ ọlọ́run ọba tó yẹ ká gbéga òun wà gbé lélẹ̀ yóò wà lóun dúró lé lórí òun sa iṣẹ́ kan ni irú ẹni tí àlùjànnú fi rú eléyìí lò tó fi lọ àlùjànnú yẹn ti ń lò nìyẹn iṣẹ́ tó àlùjànnú bẹ́ẹ̀ ni èèyàn kó rẹ̀ ní gbé kùránì kalẹ̀ kó máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ tó dẹ̀ mọ̀ pé kùránì àfikẹ́ nìyẹn di kèfèrí àfikẹ́ nìyẹn ó di kèfèrí ẹni tó mú kùránì tó fílíǹgì ẹ̀ lásán ó di kèfèrí ni kámá àti ìsọ ẹni tó ṣe wípé ó gbé tó tẹ̀ mọ́lẹ̀ kámá àti ìsọ ẹni tó ṣe wípé ó tún wá mú olóhùn hàn ó wá ń fi àwọn nǹkan ẹ̀gbin òun fi síbẹ̀ lóríṣiríṣi táwọn afá máa ṣe ẹlòmíì yóò mú àwọn nǹkan bẹ́ẹ̀ yóò ní ẹ tó wá máa fọ ìgbẹ́ kìíní kan lè fọ tó bá ṣe ó lọ jù sínú sọ́láńgá tó bá ṣe lé Al-Qur'an Karim eléyìí àlùjànnú ń bẹ̀ wọ́n ṣẹ́ ni kí ló wọ́n lọ́dọ̀ àlùjànnú ó fẹ́ ká àlùjànnú bá ń gbó wá bì kan ó fẹ́ ká àlùjànnú kó fóun ní dollars ó fẹ́ kó fóun pound sterling àlùjànnú àwọn òun ó bá gbé dollars wá òun ó bá gbé pound sterling ṣùgbọ́n nǹkan tí ó ṣe fóun ni nǹkan tí ó ṣe fóun ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ṣe tó ṣe pé àlùjànnú fi ń lò wọ́n tó ń tì wọ́n lọ síbi iṣẹ́ bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba láti lè fún wọn ní tí wọ́n ń wá nínú ọrọ̀ ayé tí ó tán ṣùgbọ́n anábì Sulaiman alayhi salatu wassalam Ọlọ́run Ọba tẹ àwọn àlùjànnú lórí bá fún tó yẹ pé kí ni wọ́n lọ sínú odò tí wọ́n lọ kó àwọn àdúrú lòdò wá gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba ṣe sọ nínú àyà yìí bákan náà wọ́n á máa oríṣiríṣi nǹkan fún Allah subhanahu wa ta'ala ni wa ya'maluna lahu ma yasha'u min mahariba wa tamathila wa jifanin kal jawabi wa qudurin rasiyat i'malu ala Dawuda shukran wa qalilun min ibadiy ash-shakur Allah ni wa ma ṣe fún Ànábì Sulaiman in tó wù nínú àwọn maharib ọ̀nà ni àwọn àyè tí wọ́n kọ́ sínú mọ́ṣáláṣí tó ṣe pé wọ́n a máa wọ̀ lọ bí irú nǹkan tí ó fẹ́ jọ irú àyè tá a wà yìí ṣùgbọ́n wọ́n á kọ́ àwọn àlùjànnú ó bá kọ́ níyì tí wọ́n design tí wọ́n decorate ẹ̀ dáadáa bákan náà wọ́n a máa bá gbẹ́ àwọn nǹkan tí ò ń ṣe nǹkan ẹlẹ́mìí torí pé ká máa gbẹ́ nǹkan ẹlẹ́mìí nǹkan tó jẹ́ nǹkan haramu eré yẹn ní abẹ́yẹ nǹkan haramu lélẹ́yìí eléyìí náà rinlẹ̀ nínú Bible tó ṣe wípé Ọlọ́run bá ṣe é léèwọ̀ fún wọn ká máa gbé àwọn images àtàwọn pictures eléyìí lẹ̀ ní àmọye àwọn ààyè nínú Bible gan bó ṣe lẹ̀ ní àmọye ahadith sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn nǹkan tá a lè fi design tá a lè fi decorate ilé tí ó kì í ṣe nǹkan ẹlẹ́mìí
eléyìí àwọn àlùjànnú a máa ṣe fún anabi Sulaiman alayhi salatu wasalam wa ya'maluna lahu ma yasha'u min mahariba wa tamathil wa jifanin bákan náà àwọn abọ́ tó tóbi gan wa qudurin rasiyat aljawab wa qudurin rasiyatin bákan náà àwọn kòkò tó tóbi tó ṣe pé wọ́n á rí mọ́lẹ̀ àwọn kòkò tó tóbi tí wọ́n á rí mọ́lẹ̀ torí pé anabi Sulaiman alayhi salatu wasalam tọrẹ ni ẹni tí máa tọrẹ lọ́pọ̀lọpọ̀ ni tó ṣe pé àwọn èèyàn á jẹ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ṣe olóore lélẹ̀ ọlọ́ba wa ń sọ yí pé ìmọ̀lú ala Dáúdà shukran ọlọ́run ní ẹ̀yin mọ̀lẹ́bí Dáúd ẹ dúpẹ́ fún ọlọ́run ọba ìmọ̀lú ala Dáúdà shukran ẹ̀yin mọ̀lẹ́bí Dáúd ẹ ṣiṣẹ́ olóore shukran kó máa jẹ́ ìdúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run jẹ́ pé ìdúpẹ́ fún ọlọ́run ọba kò ń ṣe nǹkan tí ó wà restricted sórí ahọ́n wa kama ṣe alhamdulillah gbàtà àbárò ìkan ìtumọ̀ ṣe ìtọrẹ àánú bákanáà ìmọ̀ kírun ìmọ̀ yẹn náfílà ìmọ̀ ṣe àwọn àlékún ṣe olóore àmì ìdúpẹ́ ni Allah subhanahu wa ta'ala ni wala in shakartum la azidannakum wala in kafartum inna adhabi la shadid Allah ní tẹ́ bá ń dúpẹ́ Ọlọ́run bó máa ṣàlékún oore fún yín wala in kafartum ṣùgbọ́n tẹ́ bá ṣaláì mú oore sí Ọlọ́run bá inna adhabi la shadid iye mi Ọlọ́run bá nǹkan tó le koko ni so ló jẹ́ pé ìmọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run bá ara dúpẹ́ fún Ọlọ́run bá ni ẹ̀rẹ́ lómi àwọn nǹkan tọ́lọ́run bá pa aláṣẹ yóò gbé jù sílẹ̀ àwọn nǹkan tọ́lọ́run bá ní kó jìnà sí wẹ́ẹ̀ ni ó ti máa lú ẹ̀ ó lè wá rí oore kan ní ìtì Ọlọ́run bá fi dẹ́ bóyá ó ra mọ́tò ní àbúkọ́lé yóò ní òun fẹ́ dúpẹ́ òun fẹ́ fi ẹ̀mí ìmoore hàn yóò wá kó àwọn èèyàn jọ tẹ́bá tún wá débẹ̀ yóò tún rọtí lọ rẹ́kẹrẹ́kẹ́ bẹ́ẹ̀ ni yóò pe àwọn òṣèré tí wọ́n mọ sọ̀sọ̀kúsọ tí àtàwọn obìnrin àti gbogbo wọn mọ jùdí wọn mọ fò sókè wọn làwọn dúpẹ́ fún Ọlọ́run ọba ní common sense lélẹ́yìí ẹni tó rọtí fún àwọn èèyàn tó ló ń dúpẹ́ oore fún Ọlọ́run ọba ó mọ̀ ìpé kí ni òun gbẹ ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ni torí pé Ọlọ́run ọba ṣe ọtí mímu léwọ̀ ẹni tó provide avenue tí àwọn obìnrin olóbìnrin ti ń jùdí tí àwọn ọkùnrin ọlọ́kùnrin wò wọ́n irú èèyàn bẹ common sense sọ fún wa wípé kí ni iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni tó ń ṣe tó bá fẹ́ dúpẹ́ fún Ọlọ́run ọba àwọn èèyàn ń bẹ tẹ́bi ń pa fún wọn lóúnjẹ àwọn èèyàn ń bẹ tán jáláì ní ṣoore fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni nǹkan tí wọ́n fi ń sọ pé èèyàn dúpẹ́ fún Ọlọ́run ọba fún àwọn èèyàn tí ò ní lóúnjẹ jẹ bákan náà àwọn tán ní náà ó lè fún àwọn náà arákùn dúpẹ́ fún Ọlọ́run ọba ṣùgbọ́n ká máa tẹ̀lé inú àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ntí Ọlọ́run ọba kọ̀ fún wa ní Al-Qur'an Al-Karim tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ṣe léwọ̀ fún wa ká má ṣe àwọn nǹkan yẹn káwa ní à ń dúpẹ́ oore tí Ọlọ́run ọba ṣe fún wa àbí à ń ṣe thanksgiving àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún táwọn èèyàn ń sọ eléyìí nǹkan tó jìnnà tefetefe sí òótọ́ ni ṣùgbọ́n tó bá jí onílàákàyè tó dẹ̀ páyọ̀ Ọlọ́run ọba tó wà pé ìjọ kan lòun ó jábọ̀ fún Ọlọ́run ọba yóò wọ ọ̀nà tí yẹn fi dúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀nà tá a fi dúpẹ́ fún Ọlọ́run ọba òun ni ká ṣe àwọn iṣẹ́ ọ̀ràn yẹn wa ìrun wákàtí márùn-ún wa káàkì lásìkò ká ṣàlékún náfìlà lóru ní lẹ́yìn ìrun wákàtí márùn-ún àbí bífọ́ ọ̀run wákàtí márùn-ún èyí tí ẹ̀sìn fi rinlẹ̀ ká ṣe àwọn nǹkan wọ̀nyí ìdúpẹ́ fún Ọlọ́run ọba ni yàtọ̀ fún zaka ọ̀ràn ẹ̀yẹ tó yẹ ká ṣe ìdúpẹ́ fún Ọlọ́run ọba ni ká tún ṣe àwọn iṣẹ́ olóore míì náà ibi ìtọrẹ àánú ara ìdúpẹ́ fún Ọlọ́run ọba ni ìmáàlú ala Dáúdà shukran Ọlọ́run ní ẹ̀yẹ bíi Dáúdà ẹ máa ṣiṣẹ́ olóore shukran lẹ́ni tí ó dúpẹ́ fún Ọlọ́run ọba wa qalilun min ibadiya shakur díẹ̀ nú àwọn ẹrú mi ní dúpẹ́ olóòjẹ́ pé mùsùlùmí tó dúró déédéé tó ṣe pé ó dúró ti qala Allah ìtọ́nà wọn bá sọ ní qala Rasul ní tó jíṣẹ́ Ọlọ́run bá sọ ní kó gbọ́dọ̀ gbàtàn jẹ́ pẹ̀lú pé àwọn èèyàn kó gbọ́ òdúró ti tó ń dúró ti torí pé Ọlọ́run ọba tó dá wa náà sọ pé wa qalilun min ibadiya shakur díẹ̀ nínú àwọn ẹrú mi ní dúpẹ́ díẹ̀ nínú àwọn ẹrú mi ní dúpẹ́ Ọlọ́run bó sọ wípé púpọ̀ nínú àwọn ẹrú mi ní dúpẹ́ ó ní díẹ̀ nínú àwọn ẹrú mi ní dúpẹ́ ọlọ́wọ́ bá sọ fún ẹgbẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam wa in tuti akthara man fil ardi yudilluka an sabilillah tó bá lọ tẹ̀lé ìfẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn tán bẹ̀ lórí rẹ̀ wọ́n á sọ ẹnu ni ó wa ma yu'minu aktharuhum billahi illa hum mushrikun ọlọ́run ní èyí tó pọ̀ jù nínú ọmọ ènìyàn wọn ní gbọ́ lọ́wọ́ bá gbọ́ àfikán tó ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá so ló jẹ́ pé àwọn verses al-Qur'an clear àwọn al-Qur'an clear ẹ ó ṣe jẹ́ pé bàbá wa ti wà nìkan ló yàtọ̀ títí ẹ gbọ́dọ̀ yàtọ̀ torí pé tó ń tọ̀ ìlànà tó ń tọ̀ ìlànà yẹn ìlànà àwọn ẹni ọlọ́wọ́ bá ní
ìlànà àwọn ànábì ọlọ́run ọba ní díẹ̀ nú àwọn èèyàn ní tọ́ ìlànà náà ọgọ́rọ̀ àwọn èèyàn ìlànà yẹn wọ́n rí ní ìlànà tó le láti tọ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kò ṣe rọrùn fún wa láti tọ̀lé ìlànà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ó pa anábì dawud alayhi salatu wa salam ó pa aláṣẹ bẹ́ẹ̀ ló pa àwọn ẹbí ẹ̀ náà aláṣẹ ìpè máa dúpẹ́ fún ọlọ́run ọba èmi ọlọ́run ọba mo tẹ̀ lórí bá fún yín gbogbo àwọn nǹkan wọ̀nyí díẹ̀ nínú àwọn ẹrú mi àwọn ni wọ́n dúpẹ́ orí èmi ọlọ́run ọba so ló fi jẹ́ pé ìmọ̀ ṣe dáadáa lára nǹkan tí ẹ fi rí ojú rí ọlọ́run ọba ní tí ẹ fi jẹ́ ẹni ọlọ́run ọba ìmọ̀ ṣàánú àwọn aláìní lára nǹkan tí ẹ fi rí ojú rí ọlọ́run ọba ní ṣùgbọ́n apọ́sínú ń gbà míì kéèyàn máa bọ́ àwọn aláìní bẹ́ẹ̀ ni kó máa ṣe dáadáa fún àwọn ọmọ òrukàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò ní ládàá wájú ọlọ́run ọba kí ni ó fa ìgbà tí ò bá sí sincerity bí n tó ń ṣe ẹlòmí ó máa bọ́ àwọn aláìní ṣùgbọ́n show off ló fi ń ṣe ẹlòmí ó máa ṣe dáadáa fún àwọn aláìní àbí fún àwọn ọmọ òrukàn ní tó fi ń ṣe onítorí kárí ni ìwé èèyàn bẹ́ẹ̀ kò lè ní ládàá nǹkan tó ń sọ yìí kò lè ní ládàá nǹkan tó ń ṣe ṣùgbọ́n ní tó ṣe wípé ó ń ṣe nítorí tọ́lọ́wọ́n bá bẹ́ẹ̀ lẹ́ni tó nígbàgbọ́ nú ọlọ́wọ́n bá ìwé èèyàn bẹ́ẹ̀ ìṣe olóore ni nǹkan tí ó rẹ̀ gbà ládàá ẹ̀yìn olóòjẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ìyàwó aisha radiyallahu anha gẹ́gẹ́ bí alimamu muslim bí wọ́n ṣe gbà wá ìyàwó aisha ń sọ pé ya rasulallah ìdí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ibn judan arákùnrin kan tí ó ń pè ní ibn judan abdullahi ọmọ judan ó jẹ́ ní àwọn mọ̀lẹ́bí abubakar radiyallahu anhu tí ṣe bàbá aisha radiyallahu anha ó ní ibn judan ibn judan ni yasilu rahim wa yutimu ta'am a máa dẹ̀bí pọ̀ bákan náà a máa fún àwọn èèyàn ní oúnjẹ a máa dẹ̀bí pọ̀ a dẹ̀ máa fún àwọn èèyàn lóúnjẹ fa alzalika nafi'uhu yawm al-qiyamah tó bá jẹ́ gbé al-qiyamah wọn kan tó ṣe jẹ́ yóò wúlò fún anam sallallahu alaihi wasallam ni la yanfa'uhu kò lè wúlò fún innahu lam yaqul rabbi ighfir li khati'ati yawm ad-din torí wípé kò sọ pé ọlọ́wọ́ bá ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi àwọn kùdìẹ̀kùdìẹ̀ mi yawm ad-din ní ọjọ́ ẹ̀san tí ṣe jọ́gbẹ̀dẹ̀ alkiyama that is kò nígbàgbọ́nú jọ́gbẹ̀dẹ̀ alkiyama ó nígbàgbọ́ pọ́lọ́ ń bẹ ṣùgbọ́n pé ọjọ́ kan bẹ tí wọ́n ń pè ní jọ́gbẹ̀dẹ̀ alkiyama kò nígbàgbọ́nú rẹ̀ so gbogbo nǹkan yòókù òfò ní fún ó ń ṣe tọrẹ àánú ó ń ṣe léyìí so ló jẹ́ pé ká ní mọ́nì ká dẹ̀ ní sincerity pẹ̀lú ṣe olóore tá a bá ṣe òun ní nǹkan tó ṣe wípé a lè fi rí àánú ọlọ́mọba la lè fi rí ìyọnu ọlọ́mọba ṣùgbọ́n kí ẹ wó sùsùn kó lóun ò nígbàgbọ́ nínú àwọn nǹkan báyìí àwọn nǹkan tó nílẹ̀ nínú Al-Qur'an Al-Karim àdígbò ó ṣe ṣẹ̀sìn tó ní yóò ṣe ẹ̀sìn yẹn bó ṣe fẹ́ ṣe yẹn kò dẹ̀ ní nǹkan kan tí ó pàdé wájú ọlọ́mọba subhanahu wa ta'ala so eléyìí nǹkan tó pàtàkì ni ìtọ́lọ́ba máa ń ṣe fún èèyàn tí ó bá gbọ́ tó ń ṣe dáadáa òun náà ni pé dáadáa tó ṣe ọlọ́wọ́ bó compensate ilé ayé kó tó kúrò láyé eléyìí ló fọ́tò jẹ́ pé àrẹ́bí sallallahu alaihi wasallam sọ pé wa amma al-kafir fayut'amu bi hasanati ma 'amila lillahi fi dunya ẹni tó jẹ́ kèfèrí dáadáa tó bá lóun ṣe òun ṣe torí tọ́lọ́run ilé ayé náà ni ó ti gbẹ̀san rẹ̀ hatta idha afdala al-akhirah laysa lahu jazaa'u tó bá dijọ́ gbé ní alkiyama kò ní ládá kan tó ṣe wípé yóò gbà wájú ọlọ́run ọba torí pé kí ni ọlọ́run ọba ti fún lẹ́san rẹ̀ láyé kí la fẹ́ ló gbélé yóò ní pé anabi Sulaiman alayhi salatu wassalam ọlọ́run ọba ròyìn rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó pọ̀ ní dáadáa tí máa ṣe fún àwọn èèyàn ṣùgbọ́n ó ń ṣe pẹ̀lú sincerity bákan náà ó ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ náà ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala yìí tí a bára wa sọ iná kọ̀rọ̀ ọmọ kò jẹ́ kí ó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa kó ṣe wá lẹ́ni tó ṣe pé yóò máa tẹ̀lé aṣọ ọlọ́wọ́ bá tí dẹ̀ máa dúpẹ́ orí tọ́lọ́wọ́ bá ṣe kó má ṣe wá lẹ́ni tí ó máa ṣe àìmórí sí ọlọ́wọ́ bá nítorí pé àwọn owó ẹni tó ń bẹ níwájú wa kó rọ ẹpọ kan ẹni kọ̀ọ̀kan wa fún ẹ̀sìn kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب